jẹ́ gbogbo bíi tí mo bá ń lọ ìrẹ́ á máa tẹ̀lé mi gbogbo bíi tí mo bá ń lọ ìrẹ́ á máa tẹ̀lé mi gbogbo bíi tí mo bá ń lọ ìrẹ́ á máa tẹ̀lé mi gbogbo bíi tí mo bá ń lọ ìrẹ́ á máa tẹ̀lé mi bó jẹ́ ní Nàìjíríà bó ṣe ìlú òyìnbó gbogbo bíi tí mo bá ń lọ ìrẹ́ á máa tẹ̀lé mi kò pa nǹkan kan kó tó fún wa látẹ̀gùn o ṣebí lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa o mo ní ìwọ forin Elédùmarè bàbá mo dúpẹ́ dúpẹ́ mo forin Elédùmarè bàbá. Gbọ́ ká máa jó ká máa yọ̀ lónìí nítorí pé bẹ́ẹ̀ máa ṣàlàyé mo máa ń sọ fún wa dáadáa wípé lẹ́yìn ọlọ́run yìí náà ni o kò ń gbowó kò ń gbòbì kò ń gbóúnjẹ kò ń gbà nǹkan kan nú ayé yìí nǹkan ẹyọ kan ṣoṣo la máa jẹ bàbá yẹn ọpẹ́ ni tá a bá sùn tẹ́dọ̀ òdì mọ́ kò dí ọlẹ́ẹ̀kù tẹ́ẹ̀dá bá wà lórí àìsàn tí ò lọ bọ̀rọ̀ kó máa dín ògo bàbá tá a sọ ikú tá a ní bàbá tí mò ń sọ yìí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí ètò owó náà ni mò ń perí àdíṣó yẹ kó dún oyin ìgbàgbé ẹnu bá ṣe máa ṣe tá a bá kó wọlé àwọn ọ̀kọ́ yìí bàbá yẹn ni àwọn ọ̀kọ́kọ́ yìí nítorí pé òun náà lolùkọ́gun àjọsọ Èdùmàrè ó ní gbígbín ni kìyà wo bí àtẹ ẹ̀lẹ̀kẹ̀ ọ̀pá tí ń kanlẹ̀ ó kọ̀run mìnìmìnì òjò tí dáró túyàn òrùn wá ní bàbá yẹn kígbà ó padà bọ̀ sípò ọlọ́run tó ń sọ̀ṣù padà létò tòrò ọba tó ṣe gbogbo lásìkò bàbá yẹn ló lè fẹ̀yìn ẹni títí ò sẹ́ni tó lè fẹ̀yìn ẹ̀ tì láéláé ààrẹ ńlá ọba tẹ́nìkan òbí ni ó bímọ kárí ayé porogodo èmi gangan rè lára àwọn ọmọ tó bí olórí owó gbogbo orí ayé ni ọ̀rọ̀ dọ̀dí gbọ́ wá bá àwọn ẹ̀rù bó ṣe kábíyèsí fọba tó jẹ́ wípé ó dá oúnjẹ kò mà kì í jẹun ó ló dáṣọ ṣùgbọ́n kò kì í rin òhò ọlọ́run dẹ́ ẹ̀dá kó máa kọ́lé àtẹ́tọ́kọ́ máńṣà àti dúplẹ̀sì àtẹ́tọ́kọ́ bá ti pọ́lásì ní àtẹ́tọ́kọ́ kọjú síbi kí n kọjú sí ẹ ṣùgbọ́n kò ń ṣe kí ni kò ń sunlé ẹ̀mí ni ọlọ́run àní báwo ò ti ẹ̀rí ó rí wa ọlọ́run tó ń dá gbogbo àdúrà gbogbo orílẹ̀-èdè lẹ́ẹ̀kan oṣù ni ẹ bá tún ṣe kábíyèsí járe gbogbo ẹ̀yin tó ń wò mí tó ń gbọ́ mi nínú ilé ṣàlàáfíà ni mo bá yín ilé ń kọ́ ọkọ ń kọ́ ọmọ ń kọ́ aya ń kọ́ ọ̀rẹ́ ń kọ́ ẹbí ń kọ́ ojúlùmọ̀ ń kọ́ báwo níṣẹ́ ṣé kò wà stressful mo ti gbà pé kò wà stressful jàre adẹ̀kú iṣẹ́ àná báwo ni náìtì wa báwo ni gbogbo ilé ṣé kò sí wàhálà àti ẹ̀ní ríbi àwọn akáni kò ní àní ríbi nílẹ̀ yóò dókèrè àti òkèrè kò síbi táwọn ò lè yàn sí àtọ̀nà jíjìn kò síbi tá à lè yàn sí àwọn kan ló tún di gbóré ẹgbẹ́ tó wá wá lọ bá wọn èmi ni àmọ̀tẹ́kùn ni èmi ni erin ni èmi lóríṣiríṣi táwa máa ń pa ẹ̀jẹ̀ tó bá lọ bá wọn ṣé ọlọ́ọ̀bà ní jẹ́ ajé pé lágbára lọ́wọ́ Elédùmarè àtìmí àti àníjẹ́ pé ọmọ yín ni ọ̀rẹ́ yín ni pàdé yín jùjùjù olúwa fún mi láyọ̀ tèmi ọmọ bàbá òjè nírajà ní Máṣàwọn aya wọn lọ́yọ̀ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ ti tàtìbàrẹ́ èmi gbọ́dọ̀ lọ́mọ Ìbàdàn mẹ́rẹ̀ẹ́rẹ́ náà tún mẹ́rẹ̀ ọ̀bẹ̀rù kó wọn lẹ́rú lójú omi èmi àmọ́ Elédùmarè tó sọ̀rọ̀ mí síta kápítà ipá rẹ̀ ni mo ṣe nítorí pé lẹ́yìn rẹ̀ òun náà ni kò sẹ́lòmíì mọ́ ẹ káàbọ̀ sí ìkànnì Cream Radio and TV yín gangan tó kalẹ̀ ká sí Ìwó Road ńlẹ̀ Ìbàdàn lẹ́yìn olówó ti fowó ṣàánú làwá wà àṣìṣe àmì bẹ̀rẹ̀ tí mo kò ní ìdíkẹ́ ìṣẹ̀ṣẹ̀ tó máa tún sọ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò wá tẹ́ tún rò pé èwo tún ni bíríbírí kí ló ń ṣẹlẹ̀ gan ọmọ yín ni pàdé yín ni ọ̀rẹ́ yín ni alábàádámọ̀ràn yín jùjùjù ní ìkànnì Cream Radio and Television ni lágbára lọ́wọ́ Elédùmarè kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ mo nígbàgbọ́ pé ẹ̀rí kan àbí kejì dìmú látàrí àlejò mi tí mo gbé wá ní ìjẹjọ àwọn tó ń talẹ̀ àwọn tó ń wọlé àwọn tó ń ralẹ̀ ni mo sì mọ̀ wípé ẹ̀rí kan àbí kejì dìmú àwọn tí ẹ ń pè mí wọ́n ń pè mí pé olúwa fún mi láyọ̀ báwo ni kí ló ń ṣẹlẹ̀ kí ló nígbà tí ó sọ̀rọ̀ ní tí àwọn láìkì jù táwọn fẹ́ jù ó ní wípé ṣé pé àwọn èèyàn sọ́fọ́ ọlẹ̀ mọ́ ṣùgbọ́n kí la wá fẹ́ sọ nípa tàwọn ìgbèríko nítorí pé àti ẹ̀ nígbàgbọ́ kan wípé tó o bá pera rẹ lọ́mọ Ìbàdàn wọ́n á kọ̀ bí ẹ léèrè yẹn pé ibo labúlé yín ọ wà ní onílé ọjọ́ ọmọ Ìbàdàn wà lẹ̀ lóko ọlọ́mọ ní ṣèmi lọ́mọ àdá ọlọ́mọdé fọwọ́ ìṣèjúwe ilé bàbá tèmi o gbọ́ mo kí wa lẹ́ẹ̀kan sí i ṣó yẹ kó D'Oun Igbagbe ní ètò ní ṣó yẹ kó D'Oun Igbagbe èmi á máa sọ pé kò nítorí tèmi bàjẹ́ ìwà ọmọ Yorùbá ẹwọ ọmọ Yorùbá ìsọ̀rọ̀ ọmọ Yorùbá kò nítorí mi bàjẹ́ nítorí pé Yorùbá ni mí Yorùbá níran mi gbọ́n mo tún ti dé nìyẹn o pẹ̀lú èmi àti àlejò mi tó ṣe kíni àlejò mi tó ta lẹ́nu tó ń ṣàdọ́mà tó ń beautiful àti hìnì àti háùtù gbogbo ẹ̀ pátá ẹwọ Ọlọ́run ní ṣe mọ̀ pé tí obìnrin bá ti wà nú ayé tó jẹ́ pé Ọlọ́run ló fi ń ṣègbẹ́kẹ̀lé rẹ̀ àwọn èèyàn kan máa rò pé kí ló ṣẹlẹ̀ mọ́mí àti over 40 over 50 over 60 over 70 over 80 kí ni màmá yìí ń jẹ èyí tí màmá ìkúkú ń jẹ lẹ́yìn náà ń jẹ ohun tí
ibi tí màmá yìí gbé tó lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn náà máa ń gbé ṣùgbọ́n nǹkan kan ni wípé èmi a máa ní tí obìnrin bá ìdá ojóbìnrin àbọ́kùnrin tó o bá ti fi ra rẹ lọ́kàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a dẹ̀ rò tó jẹ́ 100% tá a bá lè ro 35 ká mú 75 yòókù àbí 65 ọjà rẹ má bínú mo gbàgbé má tìlé ká mú 65 tó kù ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan ká wá sọ wípé 100 gan mo wá tẹ̀ wá fi gbogbo ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé àtayé mi àtìgbà tí mo wà lọ́dọ̀ àti sísí mi àti ìrákòrò àti ní oyún àtìgbà tí mo dàgbà àtàsẹ́ẹ̀dí àtìgbà tí mo wá darúgbó kùjọ́kùjọ́ àtìgbà tí mo rí bí àgbáre Ọlọ́run ló lẹ̀mí mi ó jàre tá a bá ti ní àdìbákọ̀ bá máa ìdí pọ́lọ́run ló lẹ̀mí wa a fi yòókù lẹ́kọ̀ọ́ lọ́n jàre nítorí pé a lè gbé bùkátà wa a lè gbé ọrọ̀ ajé Nàìjíríà kò sẹ́ni tó lè gbé èmi ni àjẹni àmúni ọ̀dàgbà náà ṣe àwa ìta fi mọ̀ wípé Ọlọ́run yìí yọ̀bọ̀ alágbára ni ọ̀dọ̀ bó ṣe ń lo odidi oṣù mẹ́sàn-án mú ọmọ jáde pé ọyá àárọ̀ yìí o wíìtì la fẹ́ jẹ ọyá lanu kí n máa fún ẹ ṣùgbọ́n mo tún wá mọ́ lólójú ẹ tó tara rẹ̀ jáde gan lọ Allahu Akbar ẹ bá ń gbórúkọ Ọlọ́run tó gbogbo ẹ̀yin múmi múmi tó ń wò mí ẹ bá ń ṣe hallelujah fọba àwọn ọba nítorí pé Ọlọ́run ni kò ń ṣe èèyàn ọba tó mú èèyàn jáde kúrò mú èèyàn ọba tó mú aláìní ọmọ tálákà tí ó sì mú kúrò láàrin ọmọ tálákà rẹ tí ó sì fi gbadé ẹ wá lọ́nà ọ̀tọ̀ Ọlọ́run ni kì í ṣe èèyàn fa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìkànnì Cream Radio and TV lórí ètò Oye Ko D'Oun Igbagbe ẹ gbọ́ àlejò mi ń bọ̀ wẹ̀rẹ́ ẹnu ọlọ́rọ̀ lọ́rọ́ ti fẹ́ mí nídìí wọnú gbági lọ ni àwọn èèyàn ní kí ló ṣe ṣé torí pé wọ́n ọmọ yìí yóò tẹ̀ wá ìwọ àti ilẹ̀ fẹ́ẹ̀ jọ gba fẹ́ẹ̀ lọ kókó lára rẹ ṣe wá fúyẹ́fúyẹ́ báyìí ó lọ sí òkè ògùn níjẹjọ ó tún di ọ̀sẹ̀ yìí ó tún padà sí Ìbàdàn kí ló ṣẹlẹ̀ ẹ̀sìn òrò kòkò ní ẹ̀sìn òrò omi iṣẹ́ tí mo gbà ni ṣé àpẹtọ́ wọn ní ọmọ wá ṣe oríṣẹ́ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti wà nú omi ara ẹ̀dá tó ti wà nú ọ̀tọ̀ ní ká lọ́ọ̀tù pé mo kàwé fún kínní mo gbà kọ́ọ̀sì àbí ọ̀rẹ́ ṣiṣẹ́ ẹ̀kọ́ lòmí ṣá ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó wà nínú DNA èèyàn gan bí mo ṣe wà ẹ́ tán bá fẹ́ jẹ̀ lára mi tán láǹfààní àti lọ tẹ́sì ẹnu láàbù wọ́n kàn máa gbọ́ ọ̀rọ̀ àlọ́rọ̀ iná ni ẹ wo tí yóò ní bàjẹ́ ẹ̀ ní ro pé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ àlejò mi ń bọ̀ láìpẹ́ ẹ jẹ́ kí n wọlé agbára lọ.
màmá wa lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sí ìkànnì Cream Radio TV ṣàlàáfíà lẹ́wọ̀n màámi gbogbo ilé kọ́ dádì mi kọ́ àwọn sisters mi gbogbo kọ́ ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín mọ́mì mi kí làṣírí ẹwà yìí wow Ọlọ́run àti níta àti nínú ǹjẹ́ sọ̀mọ́ níta wá wà yìí lọ́dọ̀ tí yín ṣe pọ̀ lọ́tẹ̀ ẹran yìí torí mo mọ̀ ẹ má jẹ́ atara wa jẹ ojú yìí sọ̀rọ̀ gbogbo ẹ̀ kó ṣe blim wá pé kí ló ń ṣẹlẹ̀ mọ́mì mo kò fẹ́ mọ káwọn èèyàn mọ àṣírí kinní yẹn mo kò fẹ́ kán mọ̀ ẹ lè sọ sí mi létí kéèmí kan kọ sínú wò àti kẹ́ ẹ yá wọn. Ọlọ́run ṣẹ́jà rẹ̀ ṣẹ́ kábíyèsí Elédùmarè màmá ní Ọlọ́run ni màmá ẹwà bá mi face camera directly báyìí nítorí pé ní ẹni kó ṣá prapra màmá ní Ọlọ́run ni màmá mi ò ṣe camera shy ẹ máa gbọ́ wọn ṣe camera shy wọn ti jú ṣùgbọ́n àwọn ìkọ̀kan bẹ tí ẹ bá mọ́mì ní ọ́fíìsì tí ẹ bá wọn ní Ọ̀páṣọlá gangan ẹni ṣé mọ́mì yóò ti jú mọ́mì ò ti jú nítorí pé mi tí mo máa lè ní tí mo lọ gbé mọ́mì wá gan mo máa ń ti jú ṣùgbọ́n ní gbogbo ọjọ́ Àlàmísì mi ò sábà ti jú ìyẹn ló jẹ́ kí n wò pé ẹ jẹ́ kí n wá sọ fún bàbá mi Barrister mo ní dáàdi ẹ jẹ́ kétò yẹn bọ́ sí Thursday wọ́n ní bọ̀ why Thursday mo ní mi ò ti jú Thursday ni ṣùgbọ́n láàárín àwọn ọ̀sẹ̀ tó kù mo lè ti jú díẹ̀ nídìí èyí màmá ìbáwá dárúkọ yín fún àwọn ará ni wọ́n fẹ́ mọ àlejò mi ta ni mò ń bá sọ̀rọ̀ ọmọ ìlú ìbò lẹni tí mò ń bá sọ̀rọ̀. ẹ káàsán o ẹ̀yin tèmi nílé orúkọ mi ni ìyáàfin Olúwakẹ́mi aya Ọ̀páṣọlá ọmọ ìlú Ìbàdàn ni mí èmi ni aláṣẹ àti olùdarí Lamek Babies World Nigeria Limited nínú ọjà Gbági tuntun táǹtà nǹkan babies. ṣe ti gbọ́ bẹ́yẹn aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Lamek Babies World Nigeria Limited màmá wa Ọ̀páṣọlá tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ yín màmá ní ọmọ Ìbàdàn làwọn màmá orí ètò Ṣó Yẹ Kó D'Oun Igbagbe la wà ẹ kàn bá mi kí Ìbàdàn láàrin 5 seconds àbí 10 seconds ìṣẹ́jú àyà. èmi ní Ìbàdàn ọmọ Ìbàdàn májàmájà Wow. ní àti kára wájú lẹ́rú kábíyèsí ọmọ àjòrò sùn Ìbàdàn nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn nílé ìyá tó bí mi lọ́mọ mo tún fẹ́ ọmọ Ìbàdàn ẹ̀yà ọmọ nílé àrí ìbí àtàwọn ọmọ mi jà ṣe gbọ́ kan ìyẹn ni wípé Ìbàdàn fẹ́ bàdàn wọ́n mi sọ wípé àwọn jẹ́ kó yẹ wọn wípé ibi tí Ìbàdàn dáa dé tí wọ́n bá sọ pé Ìbàdàn ooo mọ́mì ìlú aláfẹ́ nìwá ooo ìlú ọlọ́lá nìwá àtọmọkùnrin àtọmọbìnrin tó gbòde gbogbo wọn wà ní Ìbàdàn ìlú olókìkí ìlú Ọ̀páṣọlá ẹ bá gbọ́mọ òkè ẹ bá gbọ́mọ òkè ọmọ òkè dùn bí ò bá abilé ní àrìnlọ́ba mo kí màmá wa yẹn ni pé ọmọ Ìbàdàn aya Ìbàdàn màmá kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ orí ètò Ṣó Yẹ Kó D'Oun Igbagbe la wà ẹ́ ìbéèrè kan ṣoṣo tí èmi máa ń béèrè tí mo kọ́ sáré máa ń béèrè tí mo fi máa ń wọlé lọ́wọ́ àwọn àlejò mi ni wípé àwọn kan wo ni a ti ń gbàgbé ní ilẹ̀ Yorùbá tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. àwọn nǹkan tá a ti ń gbàgbé nílẹ̀ Yorùbá tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ó pọ̀. àkọ́kọ́ mà. ẹlòmíì bóyá eléégún náà ń bọ nínú ìdílé wọn á ti torí pé bóyá ó ti gbẹ̀sìn kò pa àná kó lọ bá wọn jó nídìí eégún ṣùgbọ́n tí àwọn ọlọ́jà yẹn bá wá bá a pé lágbájá o àmọ́ kò ti gbé Bíbélì dání o ṣe nǹkan báyìí o ti gbé Kùránì dání o ṣe nǹkan báyìí fún wa o wọ́n lé ní ẹkúrò bíbá ìjáre Jésù mi ò sọ bẹ́ẹ̀ a máa rí i pé gbogbo orú àwọn nǹkan báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ Bíbélì gan sọ pé ká fi ti Késárì fún Késárì ṣùgbọ́n ẹ̀sìn tẹ́lómi gbé dání ó ti jẹ́ kó gbàgbé ìpìlẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì nídìílé ọkọ ẹ̀ tán bá bímọ ó lè jẹ́ pé wọ́n sọ pé àwọn àgbọ̀mọ yẹn jáde tó jọ́ méje fi máa pé o á ní kí ni pásítọ̀ mi ò sọ bẹ́ẹ̀ fún mi á rí irú ọmọ bẹ́ẹ̀ ó pọ́sibù kí irú ọmọ bẹ́ẹ̀ kó fi kankan ṣe torí pé kò tẹ̀lé ìṣẹ̀dálẹ̀ ìlú ilé wọn yẹn. ẹ ṣe màmá wa ṣe gbọ́ ṣe rí i pé àwọn ọlọ́pọlọ pípé lèmi máa ń gbé wá àwọn òtí ẹjọ́ ọpọlọ níkànnì àìjọ ọpọlọ rárá wá ní tẹ́yìn ọba jọ ọpọlọ kó jẹ́ tó lẹ́yìn àwọn oúnjẹ ọpọlọ o àwọn chicken àwọn turkey àwọn màálù tó
bọ́lá wọn ti mọ ibi tí mò ń lọ àwọn yẹn làwọn jẹ nìkan ní àwọn oúnjẹ ọ̀pọ̀lọ rárá ṣé ẹ mọ̀ yìí pé àwọn tí wọ́n tá bá ti jù sódò báyìí wìtì ẹja ńlá ló máa ń gbé jáde àwọn ẹja àrọ̀ gidigba tó ṣe kéde tó make sense tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ gé sínú ọbẹ̀ àjẹdọ́wẹ̀kẹ́ ní àjẹdáfutòló ìyẹn ni wípé àwọn àlejò wa ọ̀rọ̀ ohun papọ̀ táàbà ni pé bóyá wọ́n ti kọ́ bíi bàbá mi sọ̀fíọ̀ tó wá ní last week ṣe rí pọ́rọ̀ sọ̀tọ̀tọ̀ nígbà tí àwọn máa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n sọ wípé èdè àṣà àti ṣe wa wọ́n ní ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ti ń gbàgbé jù òun náà ni èdè ọmọ Yorùbá nígbà tí èèyàn bá ń jẹ́ Àṣàkẹ́ tí wọ́n tún wá rò pé gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ jẹ́ ká sọ ń Deborah tó wá sọ wípé my name is Debbie my first name is Debbie you want to know my name is Debbie I'm not Deborah I'm Debbie Debbie Bibo Debbie is my name what is it called ẹ jẹ́ wálé ká calm down bí aṣọ ọmọ kan animal calm down ẹ jẹ́ ká wálé ká má gbàgbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá màmá náà ti sọ̀rọ̀ màmá yìí ní sọ́tán wọ́n ní wípé ọ̀làjúdé là ń gbàgbé àṣà àdílé wa civilization ti jẹ́ àgbàgbé gbogbo tá a délé ayé bá èmi kọ́ ọmọ kọ́ Saheed Òṣùpá ló kọ́ bàbá kọ́ lọ bá lọ rẹ̀ ní ẹ̀ màmá ta náà pè lóbìnrin. Obìnrin ni ẹni tó lè gba ẹ̀gbin sára tí kì í bínú tó yẹ pé láwùjọ ọ̀pọ̀ ènìyàn bóyá àtẹ̀rí ó ń sọ̀rọ̀ ọmọ kékeré kan tí ò tẹ̀ gbé àkọ́bí ẹ̀ tẹ̀ bá sọ̀rọ̀ kò tiẹ̀ ní bínú á ní mo kú nírú ẹ̀ ńlé máa lọ. Obìnrin lẹ́ni tó wà nílé ọkọ tó ti lo ọdún méjìdínlógún tí ìgbéyàwó yìí ò túká tí ò sí tọkọ ẹ̀ bá sọ ó bá lára mu ọkọ mi olówó orí mi ṣáà má bínú nǹkan tá à ń pè lóbìnrin nìyẹn. Kábíyèsí màmá ní wípé ẹni tó gọ̀ ló ń pè lóbìnrin ìyẹn ní pé tó gọ̀ ló ń jẹ ọkọ ló ń jẹ ọmọ àjẹdálẹ́ màmá oúnjẹ ọmọ wà ní kòrò lẹ́nu yìí àti gbogbo abiyamọ tó wò mí pátápátá àtèmi náà wò bàbá ìbéèrè kan ni mo kọ́kọ́ fẹ́ kémi àti káfí kọ́kọ́ jù sí ara wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìbéèrè kan wáyé kí ni ìbéèrè tó wáyé à ń sọ wípé ètò yìí a pè ní ṣó yẹ kó dùn ìgbàgbé kò yẹ kó dùn ìgbàgbé kí ni tó ṣẹlẹ̀ tó fà á mo ti kọ́kọ́ rò yí pé bóyá kí n lo ọ̀rọ̀ yìí kí n lò lórí ayé obìnrin mo á rò pé ṣó yẹ kó dùn ìgbàgbé ẹ jẹ́ tiẹ̀ draw question náà sí màmá wa kí ló fà tó jẹ́ pé ìgbéyàwó tí àwọn ìyá wa bàbá wa tí mo ò fi taratara kàwé ẹ jẹ́ ní tí mo ò kàwé àwọn bàbá wa máa pè kúrúùtù ìyẹn ni pé tí wọ́n lè fi ìdí ìgò kan hó tí wọ́n ṣe nígbà náà lọ́hùn bóyá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti 40 ọdún ìgbéyàwó 40 ọdún 100 100 àti jù bẹ́ẹ̀ lọ kí ló dé pé ìgbéyàwó àwọn bàbá ńlá bàbá wa àwọn ìyá aláya ńgbà náà tí wọn ò kàwé kí ló dé pé ìgbéyàwó yẹn máa ń tọ́jọ́ ju ìgbéyàwó àsìkò yìí àwọn tó láǹfààní àti kàwé lọ. Ẹ ṣe olóòtú. Yes ma. Ṣe rí àwọn ìgbéyàwó àwọn ìyá wa jọ̀hún ó ti rán kó tọ́jọ́ lọ́nà torí pé ṣàǹpá àwọn ìyá wa ń gbà yẹn òwò pẹ́pẹ́pẹ́ náà ń ṣe àwọn bàbá wa ń gbà yẹn iṣẹ́ àgbẹ̀ náà ń ṣe kò sí ọ̀làjú ṣùgbọ́n nísìnyí ọmọ 19 years ó ti ń graduate jẹ́jẹ́ ó ń ṣe doctor ọmọ 22 years ó ń ṣe graduate tó jọkùnrin ó jẹ́ lọ́ọ̀yà àṣègbéyàwó fún wọn wọ́n fẹ́ra wọn ọpọlọ wọn ò lè tó bíi tàwọn ìyá wa àwa náà máa ràn wọ́n lọ́wọ́ àwọn ìgbéyàwó àwọn ìyá wa jọ̀hún ó kún náà ni ó fà náà ni ṣùgbọ́n ní ìsinyìí ọmọ tó jẹ́ wípé bóyá ìdílé ọlá ló ti wá táwa tí wọ́n fẹ́ ìdílé ọlá náà ó máa yàyọ̀ pọ̀rọ̀ tàbí ọmọ tó pé kò wá láti ìdílé olówó tó tún lọ fẹ́ wọ́n ìdílé olówó yóò fẹ́ gbéraga ọmọ tó pé ẹ̀kọ́ àtẹ̀fọ́ ní jẹ tó lọ fẹ́ wọ́n bí tán ti ń jẹ sàláàdì àti bàbá rẹ̀ fún sàláàdì rí o ó sì dé ní ọlá tó yẹ kó rọra máa mẹ́lò kó máa mọ bó ṣe máa ṣe tí ó máa fámílì ọkọ òfìfẹ́ rẹ̀ ìgbéraga ò ní jẹ́ kó lè ṣe nǹkan tí ò kí ń ṣe lé wọn ó máa fẹ́ lọ ṣe torí kó fẹ́ wọn nílé olówó kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀làjú ni lójú ti tèmi ọ̀làjú àti àìní òye tó bẹ́ẹ̀ ni àwọn kan tiẹ̀ ní wípé àìníbẹ̀rù Ọlọ́run náà tún bẹ́ẹ̀ ni wọ́n á pè
àìlẹ́kọ̀ọ́ àti àìníbẹ̀rù Ọlọ́run ni kí ló yẹ tọkùnrin mẹ́ta ó máa jà sọmọ kan ṣoṣo àìníbẹ̀rù Ọlọ́run ni kò yẹ kó rí bẹ́ẹ̀ Bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní ìsinmi gbogbo nǹkan tó ń da ìgbéyàwó rú ní ìsinmi yẹn a máa gbóríṣiríṣi program wọn a máa ní ẹ lọ ṣe DNA test ẹ lọ ṣe kí ló fà á àìníbẹ̀rù Ọlọ́run lọ́kàn ló ṣe ń gbọ́ ọmọ ọba fọ́sùn. kábíyèsí iṣẹ́ ti gbọ́ tí màmá sọ wọ́n ní pé tá a bá ní kò yẹ kó dohun ìgbàgbé kò yẹ kó dohun ìgbàgbé tá a ní èdè wa àṣà wa ìwùwà wa ìmúrasí wa kò yẹ kó dohun ìgbàgbé ó bẹ̀rẹ̀ láti inú ilé wọ́n ní àti kékeré báyìí ó tó ṣe bí òwe ìyá mi o wọ́n láti kékeré báyìí láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹ̀yìn ìyá wa ní pé apá ò ní lè kà mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè ìdílé mi àti yín ọ̀nà ní dàrú ìbéèrè kan tí mo tún wá ìbéèrè tó tún kàn tí mo fẹ́ béèrè ni màmá nínú iṣẹ́ à ń ṣòwò à ń tajà torí wọ́n ní ẹni tí ó jẹ gbọ̀ngbọ̀n yóò tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni pé èèyàn bá fẹ́ ṣe business báwo lẹ ṣe maintain tó jẹ́ pé business ìhòòhò yín kò dí tilé lọ́wọ́ ilé kò dí tòun lọ́wọ́. ẹ ṣe olóòtú ìbéèrè tẹ béèrè yẹn lágbára dé kí Ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́ àmín Ọlọ́run ní àsìkò yìí kò sẹ́ni tí ò mọ bí ọrọ̀ ajé ṣe rí ó ní iye tá à ń ṣẹ́ dọ́là tẹ́lẹ̀ ó ní iye tó dà ń sìn gbogbo nǹkan ló wọ́n ṣùgbọ́n tí èèyàn bá ti ní Ọlọ́run tó ń ké pé iṣẹ́ rẹ̀ lè dojúrú tí èèyàn dẹ̀ ní tẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tó ní nínú ọjà Gbági tuntun ni mo wà tí mo ti tajà lóòótọ́ ṣùgbọ́n mi kì í lòde mi ì sì bá wọn má ṣe ẹgbẹ́ téèyàn ò bá ti kọjá àyè ẹ̀ iṣẹ́ rẹ̀ ó dúró iṣẹ́ ò ní dàrú ní ìsìn lákòókò tá a wà ẹ̀ tó bá yẹ pé 2 million naira ló fi ń ṣiṣẹ́ kó mọ̀ gàpá o kò ní 2 million kò ní capital 2 million yẹn rárá 1 million naira ni pẹ̀lú àkókò tá a wà yìí kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. àmín Ọlọ́run àwọn tó wọ́n máa ń ṣòwò àwọn tí wọ́n gbọ́ fàárí bíi yín báyìí màmá àti àwọn olóbìnrin ilé àsìkò yìí wọ́n máa ń dáṣà kan pàápàá jùlọ tí wọ́n bá wà láàrin ọjà wọ́n á ní ẹtí ilẹ̀ ebi kò ṣẹgbẹ́ ni kò bá wá máṣọ ni ẹtí òkùnkùn lẹ́gbẹ́ láyé ò lè ní lọ́rùn kí lẹ́yìn rí sí láǹsà yẹn mà. nǹkan tó bá wọ ẹlẹ́ni ló lè fẹnu ẹ̀ sọ lóòtú mo ti wọnú ọjà Gbági náà ní ìṣe ó ti fẹ́ tọ́gbọ̀n ọdún ó tiẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ 1989. kábíyèsí. mi kò sẹ́ni tó lè sọ pé òun rí mi lóde mi ń lòde òde tí mò ń lọ tó jù wedding. ó ṣe kókó ìgbéyàwó ṣe kókó àti òkú àgbà ṣùgbọ́n pé kéde ìṣòde kí táwọn nǹkan tó ń rún owó ni mò ń sáyẹ o kéde ìṣòde kí táwọn ṣòde kí táwọn ṣòde náà pé ṣe bá aṣọ 3000 ní kò pẹ́ jẹ́ àrà ṣe bó ń 10,000 ní kò pẹ́ jẹ́ àrà Ọlọ́run ní jẹ́ kí irú wa bá wọn dáṣà ọkọ̀ọ̀kan òkú kan bọ́ọ̀dù ṣe irú àwọn tó ń dáṣà bẹ́ẹ̀ kò sọgbọ́n tán lè dá sí ọmọ wọn ò lè lọ bẹ́ẹ̀ tí ò bá nípa lórí tiwọn gangan á nípa lórí ọmọ wọn kó kí àṣà burúkú ni kò dáa kéèyàn máa dárú ẹ kéèyàn bá wà láti. ìyẹn ni pé ẹ̀yin náà nígbàgbọ́ wípé gbogbo òwà tí obìnrin bá wù àlùbáríkà ọmọ rẹ̀ ló fi ń rà. bẹ́ẹ̀ ni. ẹ dákun èèyàn náà ni. ṣé rí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ní tẹríba fún ọkọ wa ó lówó lọ́wọ́ o kò lówó lọ́wọ́ o ẹ jẹ́ ká ní tẹríba fún ọkọ wa kí ló ṣe tó ṣe báyìí ṣé kí ni ẹ má bínú tíyàn bá ti lè sọ́rí ó ń tún nǹkan ṣe o àwa Yorùbá máa ń ṣe ẹ má bínú òyìnbó máa ń ṣe sọ́rí tẹ́ bá lè ọkọ mi olówó orí mi má bínú tí ó bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ alóbìnrin ta kúkú tiẹ̀ bínú sí má bínú náà ṣáájú mọ́júmọ́ bínú lọ tá bá ti lè ṣe sọ́rí àwọn ọmọ owó ní àlùbáríkà àìlè ṣe má bínú tá máa wò pé ṣe bóun ló ṣẹ̀ mí òun ló yẹ kó bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ọkọ wa ṣẹ̀ wá o àwa la ṣe ọkọ wa o torí ọmọ ni kò sí torí nǹkan míì torí káwọn ọmọ lè débi tán lọ tán lè ní àlùbáríkà ni. ṣó yẹ kó dohun ìgbàgbé lẹ́tọ̀ ètò ní ṣó yẹ kó dohun ìgbàgbé pẹ̀lú àlejò mi ìyáàfin Ọ̀páṣọlá Olúwakẹ́mi láti inú ọjà Gbági ni wọ́n ti mú màmá wa mo dìídì lọ́kàtà gbòà ni ṣé ẹ rí ẹ má jẹ́ àtàrà wa jẹ́ èmi ò kì í hèrà tí ò lémi ò tí èmi rà á he náà débi tí rèlé tí ò lọ́mọ nú ẹ mọ̀ pé mo ti ṣàlàyé fún yín pé tá a bá máa ju àwọn wa tó dò ní ìkànnì Cream Radio TV èyí tó mú ẹja dání ẹja àrọ̀ tó make sense ni ní ìgbà àkọ́kọ́ kò ṣe pé mo rójú màmá wa ìyáàfin Ọ̀páṣọlá tí mo ti mọ bàbá dáadáa mo ti máa ń lọ ra ọjà lọ́dọ̀ bàbá kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ó kàn yá mo lọ bá bàbá ọ̀sẹ̀ tó lọ náà ní kẹ́lẹ́ bá àmọ́ ibi tí Cream Radio TV tó
kí ìyàwó mi dé ọ̀rọ̀ yẹn nìyẹn ìyàwó mi ó ṣe kí ni ó kájú òṣùwọ̀n dádì ṣẹ́yìn náà lè ṣe é ọkọ mi kò ń ṣèyàn bẹ́ẹ̀ mọ́mì ṣẹ́yìn náà lè ṣe é àní kò yẹ kó Doyin Igbagbe tá a bá wá ní kò yẹ kó Doyin Igbagbe ilé ẹni báyìí láti tún nǹkan rẹ̀ ṣe ilé ẹni báyìí láti máa ń mọ̀ pèlè ọ̀la ọmọ tí ọ̀la tí ó bá jẹ́ tiẹ̀ ọmọ tó gbọ́ jẹ́ tiẹ̀ ọmọ táṣeyọrí ò jẹ́ tiẹ̀ ọwọ́ àwọn òbí lọ́wọ́ àwọn kan wá máa ń sọ ọmọ pé ó ṣe wá jọra wọn ìyá ó mórí tiẹ̀ wáyé bàbá mórí tiẹ̀ wáyé wọ́n ti bí ọmọ ẹ̀ wọ́n ti bí wọ́n ní wípé rántí ọmọ ẹni tí wọ́n ṣe ńlọrọ̀ ọmọ wàá kù òun ni ó struggle fún láìfẹ́ wípé àṣeyọrí ọmọ ò tiẹ̀ sí lọ́wọ́ ìyá rárá ipò wọn jà tó tiẹ̀ ní ṣùgbọ́n ọwọ́ Ọlọ́run wà ṣùgbọ́n inú ilé ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìtọ́jú sọ wípé ilé ẹni báyìí ìyàwó ìyá gangan lónìí kankan lóní ṣẹ́ṣe lórí ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè àní jẹ́ ìbàjẹ́ ò ní kàn wá àní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ìkànnì Green Radio and TV ilẹ̀ yìí wò bẹ́ẹ̀ bá ti gbọ́ bẹ́ẹ̀ bá sì ti gbọ́ ẹ má gbàgbé ẹ ṣáà máa jọ ẹ̀wọ̀n ẹ máa ṣe ẹ máa darapọ̀ mọ́ wa ẹ gbọ́ ẹ jẹ́ kí n sẹ́mi mu ná kí a tó bọ́ sí abala tó kàn pẹ̀lú èmi àti àlejò mi. Trends.com. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. To see me keep it simore. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Nàìjíríà máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. To see me keep it simore. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. To defend our unity, uphold our honor and glory. To see me keep it simple. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. To see me keep it simple. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. To defend our unity, uphold our honor and glory. To see me keep it simple. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest. To see me keep it simple. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. Padà sí ìkànnì Green Radio and TV lórí ètò Oye Ko D'Oun Igbagbe pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá òye nínú aya ní mo máa ṣàwọn aya wọn lọ́yọ̀ aláàfin yín rèé mi náà kọ́ ọlọ́run kún mélòó lára mi pẹ̀lú àlejò mi màmá tí ò bàjẹ́ fún tí ò sì ní bàjẹ́ fún láíláí màmá kò tún nífẹ̀ẹ́ bàjẹ́ màmá gangan ni màmá wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe wọn àwọn náà ni ìyáàfin Ọ̀páṣọlá Olúwakẹ́mi lágbára lọ́wọ́ Elédùmarè màmá ẹ̀ ní jẹ̀bàjẹ́ àti gbogbo ojú tó ń wò mí gbọ́ abala ṣòmọ́ náà láwàá níjẹjọ abala ṣòmọ́ tí mo ṣe fàlejò mi òun náà ní òrùkú tìndí òrùkú tìndí òrùkú bíbọ ọmọ gbogbo wọn lọ́mọ lè ń tìró tàlejò mi sì dáhùn wípé ẹ̀wà ni a tún lè pè ní èrè ìbéèrè tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ màmá nìyí màmá ṣe é mọ́ àbẹ́ ẹ̀ mọ́ màmá ní kí n sọ wípé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń bọ̀ lókè tí ilé ọgbà màmá ọ̀rọ̀ ni màá béèrè lénìí kí ni Yorùbá ń pè ní ìran kí ni Yorùbá sì ń pè ní àlá ìyàtọ̀ olówó wà láàrin ìran àti àlá. Ìran àti àlá kò papọ̀ yàtọ̀ síra wọn. Ìran ni ẹni tó jẹ́ pé bóyá ó kàn ń lọ ẹnìkan kàn pé ní títì bóyá bí aládùúrà bó lè má múra bí aládùúrà pé lágbájá o má lọ síbi báyìí o má délé olókùú o. Àlá ni pé bóyá ká lálàá ní ibi tí ìran yẹn sáǹpù yẹn wà lára mi ní ìgbà tí mo wà ní inú oyún third born mi mò ń pọ̀n lọ́wọ́ ni aládùúrà yẹn kọ́ pàdé mi pé màmá wàá lóyún lé ọmọ yìí ṣùgbọ́n ọkùnrin ni dáadáa ni o sì gbọ́dọ̀ gé irun ẹ̀ mi ì tí ì lóyún rárá ìran nìyẹn nǹkan tá à ń pè ní fission nìyẹn
àlá yẹn náà wà lára mi. Ọjà tí mò ń tà lẹ́nu mo lálàrí mi kọ́ mi lọ́gà. Rárá bẹ́ẹ̀ ṣe mi lọ́gà. bí ọ́fíìsì ṣe kú tó yìí mi lọ́gà. àti iwájú àtẹ̀yìn. Ọlọ́run nìkan ni ọ̀gá mi. Kábíyèsí. Ọlọ́run kábíyèsí Elédùmarè nìkan ọba àwọn ọba. Ó sì ti tọ́jú mélòó báyìí. Tí mo ti wà nídìí iṣẹ́ yìí ó ti pé 20 ọdún ó lé méjì báyìí. Gbáko. Wà nídìí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni. 22 years. Bẹ́ẹ̀ ni. Mo lálàrí mi. Kábíyèsí. Pé mo to nǹkan tó fi ń retí ọmọ àti ìdodo ọmọ. Mo dẹ̀ lọ fún ìtọ́ni lórí ẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀. Kábíyèsí. Bẹ́ẹ̀ ni. Kọ́tà ń pè ní àlá ni. Ìrànlá àti ìran Ó yàtọ̀ sí. ó yàtọ̀ síra. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n fún màmá látẹ̀wọ́. Màmá lágbára lọ́wọ́ Elédùmarè ọpọlọ yín ò ní dọ́bà. Àmín. Ṣé gbogbo òran ló wá ṣe é gbàgbọ́? Kì í ṣe gbogbo ọ̀ràn ló ṣe gbàgbọ́ o. Àwọn ẹlẹ́tàn ti pọ̀ o. Àwọn ẹlẹ́tàn ti pọ̀ pàápàá jùlọ ní ojú títì téèyàn bá ń lọ. Àwọn ẹlẹ́tàn ti pọ̀ kì í ṣe gbogbo ọ̀ràn ló ṣe gbàgbọ́ ṣùgbọ́n ìran wà. Ìran tòótọ́ Bẹ́ẹ̀ ni. ó wà. Bẹ́ẹ̀ ni. Àlá tòótọ́ náà Ó sì wà. wà. Bẹ́ẹ̀ ni. Lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo àlá gbogbo wa yóò wá sí ìmúṣẹ lálàá rere ni o. Èyí tó wá jẹ́bi tá a ti lá Ọlọ́run ó gbé fò wá. Àmín. Lórí ọmọ ni lórí ọkọ ni lórí aya ni lórí gbogbo nǹkan wa tó mí àti tí ò mí. Ìyá aládùn ayé náà rèé bá mi ti sáyẹ̀nsì bá mi Barrister tí ò ní bàjẹ́ fún lágbára lọ́wọ́ Elédùmarè. Ìkànnì Cream Radio and TV láwa yìí ṣé ẹ ti gbádùn wa lẹ́nìí. Tẹ́ ẹ bá gbádùn wa lẹ́nìí ẹ tún pàdé wa lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè. Àlejò mi fún tèmi àwọn náà ni ìyáàfin Ọ̀páṣọlá Olúwakẹ́mi aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Lame Babies World Nigeria Limited. Ẹ̀rí pé ó ṣe kíni ó lọ ni lágbára lọ́wọ́ Elédùmarè kò ní dúró. Ògo náà ló ń tẹ̀síwájú nínú ilé ìtajà yín màmá. Ayọ̀ ló ń tẹ̀síwájú. Ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ wá nílùú bẹ́ẹ̀ta ń gbàǹjo ó dẹ̀ ní olárò sì ní jà yín. Adúpẹ́dúpẹ́ nítorí pé a pè yín ẹ wá. Adúpẹ́ nítorí pé ẹ rò pé mélòó lára wọn. Àwọn tí àwọn èèyàn mọ̀ gbọ́ mi lálágbólé wà dáadáa jàre ṣùgbọ́n ìkànnì rìn gbọ́ tẹ̀gàn ni ẹ̀. Inú mi sì dùn pé bẹ́ẹ̀ ṣe débí ṣe ẹlẹ́ni ó bá léèyàn á ti mọ̀ màmá. Bẹ́ẹ̀ ṣe débí lẹ ti sọ wípé ó yá ẹ fún mi ní orúkọ iléeṣẹ́ ìdájà so màá lè tẹ̀sẹ̀ sí èèyàn mi ni o sọ́kọ̀ mi ni o ìyẹn náà náà ń pè ní wípé èèyàn léèyàn. Lágbára lọ́wọ́ Elédùmarè àwọn aṣọ òbúra yín wọn ò ní fàya. Lágbára lójú ayé yín àti nígbà tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ rebi àgbáre ẹ wà á ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ ṣe ń tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa ọmọ yín rè ọ̀rẹ́ yín rè Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá Òyéníran aya ní Máṣàun. Màmá ẹ tún dárúkọ iléeṣẹ́ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ká tó máa lọ. Orúkọ iléeṣẹ́ mi ni Lame Babies World Nigeria Limited nínú ọjà Bọ́lágì International Market shop B1336. À ń ta àwọn aṣọ ọmọdé láti ọmọ òkókó dé ọmọ 20 ọdún ó lé 5. Ṣé ẹ ti gbọ́? Láti ọmọ òkókó dé ọmọ 20 ọdún ó lé 5. Ọmọ wa wọ bẹ̀ mi ò rí tí ń rà gbọ́ irọ́ ni. Kò mú owó dání ni. Bó o tún wá mówó dání ó lọ di ATM tún lọ gba ànádá owó nítorí pé kí ni iṣẹ́ abiyamọ ni. Iṣẹ́ abiyamọ ni iṣẹ́ èwe ni. Ẹ ti wò wá lọ́sẹ̀ yìí èmi tún nígbàgbọ́ pé ẹ wò wá lọ́sẹ̀ tó ń bọ̀ nínú àlàáfíà nínú ìdùnnú nínú owó nínú àìkú tí ṣe báálé ọ̀rọ̀ ànírín gbé sọnù bí ó ṣe bí ọmọ. Títí ọjọ́ mẹ́jọ tẹ́tù láǹfààní àtijọ́ máa pàdé níkànnì Cream Radio and TV lórí ètò yìí ètò wa Ṣó Yẹ Kó D'Oun Igbagbe. Oníṣẹ́ ọwọ́ à ń pè yín oníṣòwò à ń pè yín òṣìṣẹ́ ìjọba à ń pè yín gbogbo ẹ̀yin màmá tó ti ìbáàjẹ́ ọdún 5 ìbáàjẹ́ ọdún 2 ìbáàjẹ́ 20 ọdún ọdún 10 20 ọdún ó jù bẹ́ẹ̀ lọ. Nílé ọkọ àwa ń pè yín 40 ọdún ẹ máa bọ̀ 60 ọdún ẹ máa bọ̀ nítorí pé èmi ò lè sọ pé ó yẹ kó D'Oun Igbagbe tán. Ẹ wo gbogbo tálejò mi bá wa sọ lẹ́nìí ẹ dákun mélòó lára tèmi tí máa sọ gbogbo ẹ̀ nítorí pé olóye lòye ọ̀rọ̀ yé ó yé màmá gan-an ni ó yé wọn dáadáa. Màmá wa bá wa fìdí ẹ̀ múlẹ̀ ìfọ́ àti inú mi dùn gan ni. Bẹ́ẹ̀ bá wo màmá lójú ẹ wò pé àṣé Ìgbò kọ́ ni màmá yìí lápàtẹ bá débi tí màmá ti ń tajà ṣùgbọ́n gbà tí màmá wà màmá wé gèlè inú mi dùn. Ìyẹn ní pé fún mi èmi gan ṣe kí èmi gan ta tán tí Ọlọ́run lé ní torí pé ìṣe wàṣà wa kò ní torí màmá bàjẹ́ kò ní torí ìbàjẹ́ kò ní torí gbogbo ojú tó wù mí bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ká pàdé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ẹ̀yin fẹ́ bá mi sọ̀rọ̀ ni gbogbo èyí tó ń wò mí ní orí Olúwafúnmiláyọ̀ Anímáṣàun Òyéníran ẹ má wò bẹ̀ mọ́. Gbogbo ẹni tó bá ní wípé orí kankan àbí kejì láti bá yín sọ àbí ṣàlàyé 419 ni o wọ́n ti háàkì Facebook account mi ní
mọ́jú ìjẹta. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá gbogbo ẹ̀yin ènìyàn wa a ti ṣí àkáǹtì mi báyìí tá máa post àwọn tá à ń wò ní ìkànnì tá máa share látòrí YouTube ní Facebook ní a máa share síbẹ̀. Ẹ má jẹ́ kí àwọn èèyàn fún yín lámbà ò gbogbo ẹni tó bá ní wípé òun ni Olúwafúnmiláyọ̀ wọ́n máa lo fọ́tò wọ́n ti hack àkáǹtì Olúwafúnmiláyọ̀ Oyèníran Animasahun. Èmi ni fọ́tò mi ní èmi ni fídíò ní ẹ̀ lérí ń bẹ̀ mọ́ láti ìjẹrin mọ́ ìjẹta lágbára lọ́wọ́ Elédùmarè wọn ní àkẹ́mí wa. Ẹ ṣeun tẹ́ ẹ wò mí ẹ ṣeun tẹ́ ẹ ń gbọ́ mi ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ayọ̀ àtàláfíà ó dàbọ̀.